Balogun Olubadan mọ̀ ti sọ̀rọ̀. Ọba Tajudeen Ajibade bàbá ti sọ̀rọ̀. Kí ni Balogun Olubadan wí? Kí ni Balogun Olubadan sọ lórí ọ̀rọ̀ òṣèlú ìlú Ìbàdàn, ọ̀rọ̀ òṣèlú ìpínlẹ̀ Ọ̀yọ́? Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ṣe jáde láti ààfin Balogun Olubadan tilẹ̀ Ìbàdàn, Ọba Tajudeen Ajibade, gẹ́gẹ́ bí ó ṣe tó wa lọ́wọ́, Ọba Tajudeen Ajibade Balogun Olubadan òun ló pe àwọn oníròyìn pé ẹ̀yin oníròyìn ẹ wá ń bí o, ẹ súnmọ́ bí ẹ máa bọ̀ láàfin mi, ẹ wá gbọ́ tẹnu mi o, ẹ jẹ́ ń sọ lórí ọ̀rọ̀ tó ń lọ nílùú Ìbàdàn, lórí ọ̀rọ̀ tó ń lọ nípínlẹ̀ Ọ̀yọ́, eléyìí tí ó ní í ṣe pẹ̀lú kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, Ọba Senator Rashidi Ladoja, Gomina ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn ọ̀pọ̀lọpọ̀ olóṣèlú míì nílùú Ìbàdàn. Gẹ́gẹ́ bí Ọba Tajudeen bó ṣe sọ nígbà táwọn oníròyìn dé, tí wọ́n gbé microphone lẹ̀, tí wọ́n ní bàbá a ti dé o, ọ̀yá ẹ máa sọ tẹnu yín, kí lẹ fẹ́ bá wa sọ, kí lẹ fẹ́ sọ lórí ọ̀rọ̀ tó ń lọ ní ìlú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Bàbá ní lóòótọ́ là ń gbọ́ oríṣiríṣi tí àwọn èèyàn ń sọ káàkiri ìgboro. Bàbá sọ̀rọ̀, ilẹ̀kùn kábíyèsí Ọba Tajudeen Ajibade, wọ́n ní kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn àwọn gbà wọ́n nímọ̀ràn pé kí bàbá ó jìnnà sí òṣèlú, pé bàbá lè jẹ́ olóṣèlú tẹ́lẹ̀ kí wọ́n tó dé orí àpèrè, kí wọ́n tó dé orí ìtẹ́ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Ṣùgbọ́n nígbà tí orí ti bá kábíyèsí Ọba Senator Rashidi Adéwọ̀lú tí wọ́n dórí tí àwọn baba ńlá wọn tí wọ́n ti di Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, pé bàbá gbogbo ayé ni bàbá ti dá o, bàbá gbogbo ayé, bàbá gbogbo olóṣèlú nílẹ̀ Ìbàdàn ó ní Ọba Rashidi Adéwọ̀lú Ladoja Olubadan tilẹ̀ Ìbàdàn ti dà. Kì í wá ṣe pé kí bàbá tó wá mọ́ dọ́gbọ́n ṣòṣèlú àbí kán mọ̀ sọ wípé ẹnìkan ni àwọn fẹ́ kó ṣe gómìnà, ẹnìkan làwọn ò fẹ́, ẹni táwọn fara mọ́ rè, ẹni táwọn bá lọ rè, ẹgbẹ́ kan làwọn ní rárá o. Ọ̀rọ̀ ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ wípé Olúbàdàn wọ́n gbọ́dọ̀ yàgò fún òṣèlú lásìkò tá a wà yìí, pé gbogbo ẹni tó bá ti ń díje nílùú Ìbàdàn kódà nípínlẹ̀ Ọ̀yọ́ òun ni bàbá gbọ́dọ̀ jẹ́ kán mọ̀ wípé àwọn ṣe tiwọn. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí bàbá Ọba Tajudeen Ajibade Balogun ilẹ̀ Ìbàdàn tí wọ́n sọ fáwọn oníròyìn ní ààfin wọn, bàbá tẹ̀síwájú, ìyẹn Ọba Tajudeen Balogun, wọ́n ní ọ̀rọ̀ bàbá àtọmọ ńlọ wà láàrin Gómìnà Seyi Makinde àti kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, tó sì jẹ́ wípé àárín wọn gún. Ṣùgbọ́n bí wọ́n ṣe wá ń sọ káàkiri pé gómìnà ń gbèrò láti rọ kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn lóyè, pé àwọn ò gbọ́ ní títa wọn o, pé àwọn sì mọ́ bá gómìnà sọ̀rọ̀. Gómìnà Seyi Makinde òun náà máa bá wọn sọ̀rọ̀ pé kọ̀ọ̀kan tiẹ̀ páwọn ò gbọ́ pé kò jẹyọ nínú àwọn ọ̀rọ̀ tí gómìnà máa bá wọn sọ, pé irọ́ tó jìnnà sóòótọ́ ni. Wọ́n wá ní tó fi wá mọ́ dájú òun náà ni kí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn káwọn náà ó súnrákì nípa ọ̀rọ̀ òṣèlú nílẹ̀ Ìbàdàn, nípa ọ̀rọ̀ òṣèlú nípínlẹ̀ Ọ̀yọ́, torí pé bàbá gbogbo ayé, ọba gbogbo ìlú ẹni tó bá ti dé orí àpèrè Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Àtàwọn ọ̀rọ̀ míì àti àwọn ọ̀rọ̀ míì tí Ọba Tajudeen Ajibade Balogun ilẹ̀ Ìbàdàn tí wọ́n bá àwọn oníròyìn sọ. Ẹ kàn tí ẹ̀já gbọ́ tíntín nínú ọ̀rọ̀ tí bàbá bá àwọn oníròyìn sọ. You must abstain from politics, which our Imperial Majesty told us when he got to office that he's no longer a politician. He doesn't want to participate in politics. But when you start having a candidate or have somebody, whether it shouldn't be, you see, any Oba who wants to be met, it's an insult
to hear that they want to leave golf with a Kabiyesi or that Kabiyesi. It's sad to hear. It doesn't always well for Ibadan or your state. It affects security. It affects punity. It affects name. So I think we don't want it to be hard anymore. Oba should not be biased. He should abstain himself from partisan politics, from relationship. Mo lérò pé ẹ̀yin náà ti gbọ́ gẹ́gẹ́ bí àlàyé kókó ọ̀rọ̀ tí Ọba Tajudeen Ajibade Balogun l'Ìbàdàn tó bá àwọn oníròyìn sọ òun náà lẹ ti gbọ́ tá a mú wá fún yín yẹn. Kí wá ni àwọn èèyàn ń wí, kí ni ìwòye àti èrò àwọn èèyàn lórí ọ̀rọ̀ tí bàbá Ọba Tajudeen Ajibade Balogun l'Ìbàdàn tó bá àwọn oníròyìn sọ tó fi gba kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ọba Senator Rashidi Ladoja tó fi gbà wọ́n nímọ̀ràn wípé kí bàbá kan ṣọ́ra o, kan yàgò fún òṣèlú lórí ìtẹ́ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn kárìfẹ́ ọmọ bá wọ̀ ọ́. Gẹ́gẹ́ bí ó ṣe tẹ̀ wá lọ́wọ́ Adébọ̀wálé Adéyẹmọ, àwọn ní bàbá wo Olúbàdàn ẹ ti di abẹ ìfárí o, torí tèwe tàgbà ní tẹríba fún abẹ ìfárí. Kò kúkú sí èyí tí ó jáde du ipò tí ẹ kò ní rí mọ̀jàlá rẹ̀. Torí náà ọ̀rọ̀ ẹ̀yin àti àwọn ènìyàn yìí ó dàbí eégún tó jáde lọ́dún ni o, tó bá sọ wípé ti alágbàbọ̀ àti jáde rẹ̀ lẹ́ẹ̀mí yóò lágbára o. Torí náà ẹni yìí ni yín, ó sì dáa kẹ̀sì jẹ́jẹ́. Kábíyèsí o. Prince Ọlálékan Silver, àwọn ní ṣé ẹ̀yin kọ́ ni ọba ni kó má free mọ́ láti ṣe èèyàn kọ́ ni ọba ni ṣé kí ọba má free mọ́ láti ṣe ohun tó nífẹ̀ẹ́ sí ọba Lámídì Aláàfin àná òṣèlú ni. Ọláyíwọlá Maruf Ọlárewájú, àwọn ní rárá o, ọba gangan ni olóṣèlú àgbà. Check yourself if you are not hide anything. Classic Ajíbọ́lá, àwọn ní òtítọ́ ọ̀rọ̀ ni bàbá yìí sọ, ṣùgbọ́n òtítọ́ ọ̀rọ̀ máa ń korò létí àwọn ọmọ ẹ̀dá. Òjó Bọ́sẹ̀dé, wọ́n ní àgbà yín á dalẹ̀ bàbá, ẹ ò ní fi ara pa o, òtítọ́ ọ̀rọ̀ òun ni ẹ sọ. Bùkọ́lá Ìdòwú, àwọn ní gbogbo ẹgbẹ́ òṣèlú ni ó yẹ kí kábíyèsí máa ṣe, torí òun ni bàbá gbogbo wọn, ṣùgbọ́n ó yẹ kí àwọn bá Olúbàdàn sọ̀rọ̀ kó má gbé sójú. Rasheed Bùkọ́lá, wọ́n ní who told you that Baba is supporting a particular party or person? A tún ti ń bẹ̀rẹ̀ bọ̀ díẹ̀díẹ̀. Okay. Abíọ́dún Olóròdé, wọ́n ní olóṣèlú ni ọba kí ó tó di ọba, ìyẹn tún kọ́. Ṣé kìí tán lára ọmọọba kó má kú dànsákì. Kazeem Ọmọlá, wọ́n ní Ọlọ́run kò ní jẹ́ kí iyì àti àpọ́nlé tó wà lára Olúbàdàn kúrò láéláé, ṣùgbọ́n bàbá gbọ́dọ̀ yẹra láti gbé olóṣèlú kan sójú. Gbogbo olóṣèlú pátápátá ni bàbá gbọ́dọ̀ rí gẹ́gẹ́ bí ọmọ wọn. Iyì àti àpọ́nlé ara Olúbàdàn kò ní bàjẹ́ o, lágbára Ọlọ́run. Gẹ́gẹ́ bí Mr. Timothy Gift bí wọ́n ti sọ, àwọn ní it will be difficult for him to adjust because politics has been part and parcel of him. To be honest, it is that politics that brought him to the throne of the Olubadan that he is currently occupying. Kazeem Kọ́lá Adéyẹmí, àwọn ní Balogun Tajudeen Abímbọ́lá ọlọ́tẹ̀ ọ̀tá ìlú àwọn alálẹ̀ Ìbàdàn ò ní fún yín ṣe. Prince Ọmọ́tàjòdé Akórèdé, wọ́n ní bàbá ẹ dúró de àsìkò yín, àwa mọ àwọn nǹkan tí ẹ sọ kí kábíyèsí tó gorí ìtẹ́ bàbá wọn, ọ̀tá Ìbàdàn yìí sáà náà ni. Ọláyínká Ọdẹ́sọlá, àwọn ní even before you been crowned, our late father told us that which is we must follow. I think because some are good and most of them are poor thieves, especially on land
on land belonging to the citizen. Bọ́lá Samuel àwọn ní Olúbàdàn has seen it all. He just need to maintain boundaries with today politics. Túndé Àyẹ̀wọlé wọ́n ní òdodo ọ̀rọ̀ ní bàbá Ọba Tajudeen Balogun sọ, tí wọ́n bá gbọ́ lẹ́yìn àpọ́nlé, tí wọ́n bá gbọ́ lẹ́yìn àpọ́nlé àbùkù ló kù. Bọ́lá Samuel wọ́n ní Olúbàdàn wọ́n ní àmọ̀ràn tí ẹ gba kábíyèsí dára púpọ̀, ṣùgbọ́n òṣèlú ti wà nínú ẹ̀jẹ̀ kábíyèsí Ọba Rashidi Ladoja látẹ̀yìnwá, ṣùgbọ́n kí kábíyèsí rọra ṣe nítorí Olúbàdàn kì í ṣe ọba tí àárífín. Gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe fi ń sọwọ́, òun náà ni ẹ gbọ́ tí àmúwá fún yín yẹn, gẹ́gẹ́ bí èrò àti ìwòye àwọn èèyàn tí wọ́n fi sọwọ́ sí wa. Kí ni èrò tiyín, kí ni ìwòye tiyín lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ ní ìlú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ àti eléyìí tí Ọba Tajudeen Ajibade Abímbọ́lá Balógun Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tí wọ́n sọ yìí? Ẹ jẹ́ ká mọ èrò àti ìwòye tiyín. Ẹ fi sọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí. A kà ó, a sì ṣe àgbéyẹ̀wò rẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wa. Ẹ má gbàgbé láti ṣe ìkéde àti ìpolówó ọjà yín lórí ìkànnì yìí. Kí lẹ̀yin ń ṣe, kí lẹ̀yin ń tà, kí lẹ yàn láàyò, kí lẹ fẹ́ káyé gbọ́, kí lẹ fẹ́ káyé mọ̀. Ẹ bá wa sọ̀rọ̀ níléeṣẹ́ Otasansan Media International, iléeṣẹ́ tó yẹ forúkọ sílẹ̀ lọ́dọ̀ ìjọba láti máa bá àwọn oníléeṣẹ́, àwọn olókoòwò, àwọn ọlọ́rọ̀ ajé láti máa bá wọn fọn rere ṣe ìkéde àti ìpolówó sí iléeṣẹ́ àti okòwò wọn. Ẹ̀yin náà ẹ pè wá, ẹ bá wa sọ̀rọ̀, ká bá yín polówó fọn rere, polówó pọlọ́lá pọlọ́rọ̀ sí iléeṣẹ́ àti okòwò yín. Oríṣiríṣi packages òun ló wà ní ọ̀dọ̀ wa. Eléyìí tí tẹ́ bá pè wá, tẹ́ bá wa sọ̀rọ̀, eléyìí tó bá iṣẹ́ okòwò product yín mu, òun náà ni a gbé kalẹ̀ fún yín, tí mo sì mọ̀ wípé ẹ rí yàtọ̀ bí àwọn tí wọ́n ń darapọ̀ mọ́ wa, àwọn tá a ti bá polówó, àwọn tá a ti bá kéde iléeṣẹ́ wọn, àwọn tá a ti bá wọn fọn rere iléeṣẹ́ àti okòwò wọn, tá a ti bá wọn promote iléeṣẹ́ wọn, bí wọ́n ṣe ń dúpẹ́ lẹ́yìn ọ̀rẹ̀yìn, ẹ̀yin náà padà dúpẹ́ tẹ́ bá ti darapọ̀ mọ́ wa. Ọ̀pọ̀lọpọ̀ ni wọn ò mọ̀ pé ẹ̀ ń ṣe tẹ́ ń ṣe yẹn, ọ̀pọ̀lọpọ̀ náà mọ̀ bí tẹ́ wà, ọ̀pọ̀lọpọ̀ náà mọ̀ pé product yín wà ń ta, ṣùgbọ́n tẹ́ bá ti darapọ̀ mọ́ wa, ẹ rí wípé ẹ rí yàtọ̀ eléyìí tí yóò mú ìlọsíwájú àti ìdàgbàsókè bá iléeṣẹ́ àti okòwò yín. Ẹ pè wá, jẹ́ ká sọ̀rọ̀ papọ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi bá iléeṣẹ́ Otasansan Media International sọ̀rọ̀, òun náà ni 07063291779 07063291779. Ó sì máa ń wù wá kí ẹ̀yin gan kẹ́ wá sí iléeṣẹ́ wa, kí ẹ fojú gan ní iléeṣẹ́ wa. Ẹ má wò wípé bóyá online, no. Àwa gan máa ń fẹ́ kẹ́ wá sí iléeṣẹ́ wa, kájọ sọ̀rọ̀ papọ̀, kájọ gbé kalẹ̀, kọjọ gún, ká mọ eléyìí tí a yí bá lọ, tí iléeṣẹ́ yín tí ó fi tẹ̀síwájú. Bó sì jẹ́ pé ẹ̀yin wò wípé iléeṣẹ́ wa jìnnà síbi tẹ́yin wà, ẹ pè wá, ayé ti di ayé ayélujára. Ẹ pè wá, bá wa sọ̀rọ̀, kájọ sọ̀rọ̀ papọ̀. Eléyìí tí a bá rí pé bá iléeṣẹ́ yín mu, òun náà ni a lò tí ẹ sì rí yàtọ̀ pẹ̀lú owó péréte, owó kékeré. Ẹ ṣé o, àdúpẹ́, àmọ̀rírì yín. 07063291779. Òun náà ni ẹ fi bá wa sọ̀rọ̀. Thank you, God bless you. Ẹ bá ní pín o, ẹ bá ní share rẹ̀ kó lè káàkiri àgbáláyé. Ẹ ṣé o, àdúpẹ́. Otasansan Media àtúntìdé o. Ká fọn rere polówó iṣẹ́ ni la fi farasajẹ́ bí ìṣẹ́ṣẹ́ fún. Ìdí rèé tá a fi ṣèdásílẹ̀ iléeṣẹ́ Otasansan Media Concept. Iléeṣẹ́ tó mọ ti fún tẹ̀dọ̀ bá a ṣe ṣàgbékalẹ̀ fọ́nrán ìpolówó ọjà jingle production lọ́nà tí fi jẹ́ ìtẹ́wọ́gbà fáyé lórí rédíò, tẹlifíṣàn tàbí social media. Iléeṣẹ́ wa Otasansan Media Concept. Àmọ́ oríṣiríṣi ọgbọ́n àti ìpolówó ọjà tó yẹ fún iléeṣẹ́ àtòkòwò yín. Bó ṣe straight line tàbí dialogue, bó sì jẹ́ drama, poetry tàbí music format lẹ fẹ́ ṣe pẹ̀lú owó péréte. Otasansan Media Concept ní ẹ pè. A ní àwọn akọ́ṣẹ́mọṣẹ́ alóyin lóhùn voice over artist pẹ̀lú ohùn tó ta sánsán. Ọjà wo lẹ̀ ń tà, iṣẹ́ wo lẹ̀yin ṣe, irú kéde wo lẹ fẹ́ ṣe. Ẹ pè wá, bá wa sọ̀rọ̀ sójú òpó 07063291779. Ibi gbogbo lọ́wọ́jà wá dé. Otasansan Media Concept, níbi gbogbo nígbàkúgbà. Greetings from S2 Ultimate Herbal International Limited. This is to say a very big thank you
to our numerous customers all over the world for the trust you have in us and for your continuous patronage. We say a very big thank you. This is to further reassure you of the effectiveness of all our herbal products and the prompt delivery of all your orders as you make them. For people coming across my video for the first time, we are S2 Ultimate Herbal International Limited. We are makers of S2 Ultimate Herbal Bitters, S2 Ultimate Herbal Mixture, and many other more herbal products that are NAFDAC approved that we research and produce. If you want to reach us, you can reach us on the following numbers, either on WhatsApp or direct call: 0704 079 0153 or 0806 4204. We are researchers and producers of herbal products that manages so many ailments and diseases ranging from high blood pressure, diabetes, arthritis and rheumatism, erectile dysfunction, stomach and peptic ulcer, irregular menstruation, kidney stone, hepatitis B and C. We treat asthma, obesity, toilet and skin diseases. We produce cleanser to make you clean your body. Our office is located at Oluyole Shopping Complex, New Garage, Ibadan. You can also buy any of our products from Asorat Royal Plaza off Asunle Road, Tipa Garage, Ibadan. Once again, I say thank you very, very much for your continuous patronage. Keep trusting us, and to the best of our ability, we will serve you better.